àwọn kan bú wọn gbà yẹn nígbà tán tẹ̀lé àwọn olóṣèlú tán bá wọn ṣe campaign. Àwọn kan jáde wọ́n sọ̀rọ̀ múra dákẹ́. Life oníkálùkù simple débẹ̀, ẹlòmíì ò múlé ayé le ni á wò pé wò jẹ́ ká jọ gbégbégbé. Ó sún àwa náà gbégbégbé la ṣe Yorùbá nation torí pé àfẹ́ kí nǹkan bàjẹ́ àṣà ń wọ́ náà everybody ṣà ń wọ́ náà sí nǹkan máa fi dáa. Àwọn dẹ̀ rò pé ọ̀nà táwọn lè gbà nìyẹn. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Tí bàbá ẹni bá dáa ká wí. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá tá bá rẹ́ni tí kò dáa, a máa ń sábà sọ̀rọ̀ sí. A dẹ̀ máa ń sábà fẹnu àbùkù kàn wọ́n púpọ̀. Ìdí náà ni pé tá bá tún rẹ́ni tó tún dáa náà ká tún gbóríyìn fún. Ìjọba Jàfó, bàbá mi Oniba Ekun, Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ láyé kọrin kése. Kí ló fẹ́ kí n sọ̀rọ̀ yìí? Mo come across program wọn kan lórí TikTok. Orí mi dẹ̀ wú. Orí mi wú, inú mi dùn ṣe program yìí ni. Màá sọ nǹkan tẹ́ ẹ ṣe fún yín, ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ṣẹ̀ mí lélẹ́yìí sà. Wọ́n ní gbogbo ọmọ tó bá ti wà ní lásìkò tí ọmọ bá ti ń lọ school. Tẹ́ bá rẹ́ nìkan tó tán gbé ọjà lé lórí tàbí tó ń kiri nǹkan lójú ọ̀nà. Bàbá mi Jàfó, ẹ ní kúléwe, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ti yé yín. Wọ́n ní kẹ́ bá wọn mú ọmọ yẹn wá ládùúgbò páwọn á adopt àwọn asọ́dọmọ. Ó gbọ́dọ̀ kàwé. Mi ò gbọ́. Ó gbọ́dọ̀ kàwé. Bàbá yẹn ní sọnù ẹ̀ ní rámáyé. Bàbá mi Jàfó, ẹ ní sọnù ẹ̀ ní rámáyé. Àwọn tó wo wọn bá mọ́ná máa ń wúrú wà bẹ́ẹ̀. Àwọn tọ́wọ́ wọn bá mọ́ná máa ń wúrú wà báyẹn. Ajá fọ́mọ ẹnì kejì. Mo dúpẹ́ lọ́wọ́ yín sà. Pẹ́yìn ò kí ń ṣe àwọn tó ń mo sọ náà mo ti kúkú bẹ̀yìn àfọ̀bàjẹ́ ilẹ̀ Yorùbá. Ẹ máa fa àwọn tó gbádùn ìjọba. Irú àwọn tó lálàáfíà ni bàbá mi Jàfó yìí. Ẹ máa fa àwọn tó gbádùn ìjọba. Olóyìnbó sọ pé appreciation is like application to do more. Olóyè kí wá bọ́ síta torí mi lè sọ pé mi rí tá bá rélé tí ò dáa máa sọ, tá bá rélé tó dáa máa sọ. Ìjọba Jàfó ní rámáyé sà. Bàbá mi Oniba Ekun ní fojú sunkún ọmọ yín sà. Wọ́n ní àwọn ṣe bíríkìlà rí, àwọn ṣe kápẹ́ńtà rí, àwọn báyọ̀ kó gọ́tà rí. Mo gbọ́ gbogbo program yẹn mo farabalẹ̀ ṣe báyìí, mo wò ó tán. Mo rò pé this is part of the man that I can proud of. Àwọn kan bú wọn gbà yẹn nígbà tán tẹ̀lé àwọn olóṣèlú tán bá wọn ṣe campaign. Àwọn kan jáde wọ́n sọ̀rọ̀ múra dákẹ́. Life oníkálùkù simple débẹ̀, ẹlòmíì ò múlé ayé le ni á wò pé wò jẹ́ ká jọ gbégbégbé. Ó sún àwa náà gbégbégbé la ṣe Yorùbá nation torí pé àfẹ́ kí nǹkan bàjẹ́ àṣà ń wọ́ náà everybody ṣà ń wọ́ náà tí nǹkan máa fi dáa. Àwọn dẹ̀ rò pé ọ̀nà táwọn lè gbà nìyẹn ọ̀gá. Jẹ́ kí n gbọ́ gbogbo eléyìí tí mo kó sọ́run jẹ́ jáde pẹ̀lú àwọn pípò yìí jàre. Òun ni bàbá mi Jàfó ṣe ń gbà yẹn. Ẹ máa wá wò ó, máa yín wá jẹun tán. Wọ́n wá rántí ọmọ ẹnì kejì tí ò tí ì jẹ. Wọ́n wá ní gbogbo ọmọdé tán bá ti rí kán máa bá wọn mú wá. Àwọn á máa adopt ẹ̀. Àwọn á máa sọ́dọmọ. Mo rẹ́ni tẹ́ fún ní márúwá. Bẹ́ẹ̀ ni bàbá mi Jàfó. Mo rẹ́ni tẹ́ fún ní márúwá. Mo rẹ́ni tẹ́ sí ṣọ́ọ̀bù fún tó ń ṣe POS. Mo rí gbogbo ẹ̀. Àbòsí ni ò dáa. Torí téèyàn bá ṣe tí ò dáa. Ẹlòmíì máa jáde yẹn lẹ́lòmíì máa like kó lè fi ní more viewers. Èmi ò ń ṣe rádaràda bẹ́ẹ̀. I'm a programmer, I'm an entertainer, I'm a speaker. And I love good things. Nǹkan tó dáa ni mo máa ń ṣiṣẹ́ lé lórí. Èmi kì í sí nínú àwọn ṣẹ́ tó máa ń jáde kọ tàbùkù èèyàn for no reason. Wọn kì í stupid nídìílé tiwa. I appreciate you sir. Ìjọba Jàfó. Ẹ wo adé á pẹ́ lórí, bàtà á pẹ́ lẹ́sẹ̀. Ìjọba Jàfó. Ẹ wo wọn ò ní fàyè sun yín. Ayé á máa wá yín rí ni. Ayé ò ní sun yín ẹ̀ ní fàìsàn lùgbà ẹ̀ ní dààmú. Ṣé rí anything tó bá ti jọ mọ́ kids. Mo like ọmọ gan. Àwọn tó ń bímọ fún mi gan mọ̀ pé ẹni like ọmọdé gan. Anything tó bá ti jọ mọ́ kids mi fi ṣeré o. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe fi ṣeré yìí. Ẹ wo àwọn ọmọ yín ò ní ṣankú mọ́ yín lójú ìjọba Jàfó. Bàbá yìí, I see all your effort. Ó lójú ẹni tó tún kùnú ayé tó lè ṣe bẹ́ẹ̀. Ọlọ́run á dẹ̀ yẹ káwọn tẹ́ ń ṣe fún more o. Tọ́n bá dẹ̀ more ìṣòro ayé tí wọ́n nìyẹn o. Ẹ ṣá máa ṣe tí yín lọ sà. Mo like kéèyàn já kíkanjú
You are a man. You are a man of society. Ìjọba Jafo, you are too good. I love you so much. Omi ò dẹ̀ ní tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu. Mi ìsọjú yẹn lọ. I came to appreciate you. Ẹ wo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Ṣé rí eléyìí tá a bá rí tó bá rí náà rí wa. Ẹ jẹ́ ká pọ́nlé o, ẹ jẹ́ ká gbéga o. Eléyìí tó bá rí náà rí wa tó bá láàánú wa lójú, ẹ jẹ́ ká gbéga sódà tá láàánú á lè pọ̀ o. Téèyàn bá ti ń fojú olóore gúngi, orí àsun o. Òun ló dífá fólóyè Sunday Igboho. Tí àwọn kan ń tọ̀rọ̀ jàgbàjàgbà tó yá orí wọn padà pé o. Èmi ò ní báyàn ṣọ̀tẹ̀ èèyàn láyé mi o. Téèyàn bá ti rí yàn torí jà fún yàn torí tọmọ ẹnìkejì o, akọ iṣẹ́ ló ṣe o. Akọ iṣẹ́ ni kò easy o. Ẹ máa tún wo the same our king. Mi kúkú kí n ṣọmọ àdúgbò wọn báyìí. But ọmọ Yorùbá ni mí because mi kì í ṣe bastard. Máa yí dẹ̀ rí náà rí àwọn èèyàn ládùúgbò pé ìyà ń jẹ àwọn kan. As in, mo rò pé àwọn èèyàn máa understand ìdí tí mo fi ṣe program yìí ṣá. Ẹni tó bá ti lè jókòó tó wà nípò ọlá tó wá rí náà rí yàn another person pé ìyà ń jẹ nìyẹn. Èèyàn ni o. Èèyàn ni o. Bíjọba Jafo ò bá ṣe kò sí bàbá ńlá ẹni bàbá ńlá kú bàbá ńlá ẹni tó máa mú. Kò sí ká má wulẹ̀ tọ́ra wa àwọn tí ò ṣiṣẹ́ mú wọn ni. Èmi kàn wá fi eléyìí ṣe appreciation ni o kán lè mọ̀ pé ayé ń rí wọn nǹkan tí wọ́n ń ṣe. Ẹ jọ̀ọ́ ẹ má yíwà padà o, ẹ má bá wa ṣe dáadáa yẹn lọ. Dáadáa ló máa bẹ̀rẹ̀ ìrìn àjò yín sà, dáadáa ló máa parí ìrìn àjò yín sà, dáadáa ló máa wà lórí ayé yín sà. Gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ń dáwọ́lé dáadáa la máa yọrí sí sà o. Mo wá appreciate yín ni o, ìjọba Jafo Oniba Ekun. Mo wá appreciate yín ni sà o. Mo rí gbogbo nǹkan tẹ́ ń ṣe o. Ọlọ́run máa gbọ́wọ́ yín sókè o. Ẹ ní dààmú o. Kò dìgbà tí family èèyàn bá wà nínú nǹkan tí nínú èèyàn tán ṣoore fún o. We Yorùbás, we are all one family o. Ẹ jẹ́ ká alára dẹ̀ ló ń gbáraga. Téèyàn bá ti sọ ara ilé ẹ̀nù, ó máa padà rí yàhé ni o. Èmi ò sọ ara ilé mi kankan nu o. Tó jẹ́ ọmọ Yorùbá tó bá ti ń ṣe dáadáa. I'm ready to appreciate you. I'm ready to hype you. I'm ready to entertain you. Entertainer ni mí. I'm ready to stand by you. God bless you, sir. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.